gbọ́nà kí ló dé tí àkùkọ gàgàrà kì í fẹ́ kí kékeré ó kọ. ọ̀rọ̀ Saheed Osupa àti SKD ọmọ tó ń gbèrin lẹ́yìn ẹ̀, kí ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì? bọ̀bọ́ kan ń gbèrin lẹ́yìn Saheed Osupa, ó ń jẹ́ SKD. Osupa ò wá mọ̀ wípé ọmọ yẹn mọ orin kọ dáadáa, òun máa ń kọ pattern Sunny Ade ṣọ̀kan. ó wá lọ sí ọ̀dọ̀ orí platform kan, orí platform Shalom, ó lọ fi talent ẹ̀ hàn bẹ́ẹ̀. kí ni Osupa rí i pé ọmọ yìí ó mọ orin kọ sí ni? tẹ́ ẹ bá rí ní tí Osupa tó ṣe, tẹ́ bá rí irú ìwà t'Osupa tó hù sí bọ̀bọ̀ SKD yìí, yóò jọ yín lójú pé ǹjẹ́ Saheed Osupa ọba orin Fuji for that matter ó lè ṣerú nǹkan báyìí. ẹ wo, ó lágbára púpọ̀ o, ó lágbára púpọ̀. lágboolé Fuji, àwọn tí wọ́n ti ga, kí ló dé tí wọn ò fà àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn? irú ìwà wo ni King Dr. Saheed Osupa tó wù fún SKD, bó ṣe jẹ́ pé ó ti pẹ́ lẹ́yìn ẹ̀ tó ń bá gbérin tó? ẹ wo, ó lágbára gan. tẹ́ ẹ bá gbọ́n tí Osupa ṣe tó tún ṣe lọ́tẹ̀ yìí, ẹ̀yin náà ẹ kọ̀ ha ni. ẹ wo, ẹ jẹ́ ká jọ dọ́dọ̀ Shalom ká gbọ́n tí Osupa ọba orin tó tún ṣe tó tún wù níwà. ó yá, ẹ jẹ́ ń gbé yín débẹ̀. a mọ̀ pé oríire o gbogbo ẹ̀yin upcoming artist. King Saheed Osupa K3 wọ́n ṣe àpè mí tó ń sìn báyìí ni wọ́n wá rán mi iṣẹ́ sí pé kí n fi jíṣẹ́ fún gbogbo ẹ̀yin upcoming artist. ẹ jẹ́ n wá sọ bó ṣe jẹ́. lánàá mo upload olórin kan tó ń kọrin bíi Sunny Ade ṣọ̀kan. èmi bá post ẹ̀ gẹ́gẹ́ tèmi normal bí mo ṣe mọ̀ ṣe nǹkan mi, mo bá post ẹ̀. àwọn wo náà mú lórin ọ̀hún wá? Sọ̀rí Elégbè àti Alani Messiah. olórin ló tún mú olórin wá ibi tí olórin ó ti soríire. ẹ̀rí pọ́ fọ́nì. Alani Messiah ọmọ King Dr. Saheed Osupa ló mú ẹni tó ń kọrin bíi Sunny wá. èmi bá ṣe ń tèmi, mo bá post ẹ̀. kí ni mo post ẹ̀ sí? mo bá rí pàwọn èèyàn kọ́mẹ́ǹtì pé ṣé Elégbè King Saheed Osupa ni ẹni tó ń kọrin yìí. mo bá ní pé kí n wá jẹba ní Elégbè King Saheed Osupa náà ni mo ní sáà kan nǹkan báyìí pé tọ́ba bá gbọ́ báyìí sọba ò ní bínú. lọ́ba dòní ni mo bá rí kọ́ọ̀lù Alhaji Idris Aloma ọba lọ́la ló bá pè mí pé King Saheed Osupa fẹ́ bá mi sọ̀rọ̀ o, pé wọ́n ti ń pe nọ́mbà mi kí n lọ wo fóònù o. nígbà tí wọ́n wo fóònù lóòótọ́ mo bá rí King Saheed, mo ní ṣé enter post ti ń kọrin bí Sunny tí ò ti dá nǹkan lẹ̀ báyìí. èmi ti yín tòótọ́ mo bá kí kábíyèsí bá sọ fún mi wípé nígbà táwọn náà wo ẹni tó ń kọrin yẹn, àwọn rí pé ohun táwọn ń gbọ́ ìgbé ọmọ àwọn ní Elégbè, àwọn ní ọmọ yìí pé so ó ní ẹ̀bùn tó báyìí. mo ní bẹ́ẹ̀mi náà ṣe rí inú o, wọn mọ́ o, àkànṣe tiwa labá post ẹ o, inú wọn wá dùn. King Saheed Osupa wá fi ń dá mi lójú wípé láti ẹnu òní lọ SKD tó ń kọrin bíi Sunny Ade ṣọ̀kan tí mo post lánàá, ẹ jẹ́ sáré fún ìṣẹ́jú kan nínú ẹ̀ káàfin lè mẹ́rin tí mò ń sọ. èmi gangan ni idán o, amáni idán o, amáni sí ti. inú ẹ̀ ni bàbá mi tuntun kọrin tọ́ni. mo ti dá etí gbọ́ o, ẹ jọ̀wọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. mo lógun ẹrú, mo sì lẹ́gbẹ̀rún wọ̀fà o. ìtọ́nu ẹ o, ohun tó bá dà láǹbèrè ìtàn kọ́lá fẹ́ jẹ́ o. mo ti dá etí pẹ́ o, ẹ jọ̀wọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. mo lógun ẹrú, mo sì lẹ́gbẹ̀rún wọ̀fà. ìtọ́nu ẹ o, ohun tó bá dà láǹbèrè ìtàn kọ́lá fẹ́ jẹ́ o. mo pé mi dé kan máa ń da igi jẹ́gẹ́dẹ́ àmọ́ ni mi sọ ní tiwa. ọ̀pọ̀. Bàlọ́wọ́ Ọlọ́run o. ọba tó sátì àwọn nìyó, ẹni bá ṣe bọ́rọ̀ wọn ọba tí ó ṣe bá wọn tó láyé o aluani. ọ̀tá èèlà mọ̀ wọ́n sí. mo ṣe bá kí n tó wọlé àgọ́dọ̀ SKD. ìbà fáwọn tójú mi lọ àjàlá. ìbà Òṣùpá Saheed mi ọba orin, Alábí Pasuma mi Ajíbọ́lá, ìbà Àyìndé Wàsíù mi bàbá wa ni àjàlá mú kí wọn o. I can't just stop iṣẹ́ mi kọ̀ Fuji o. I can't just stop orin tí mo ń kọ. I can't just stop ọpọlọ tọ́lọ́hùn fún mi, oye tọ́lọ́hùn fún mi, ìmọ̀ tọ́lọ́hùn fún mi, ó ti lọ right away. Dari. Ìtòdì mọ́mí ẹ wá jíjú SKD o. mo ṣí lórí àṣà, mo ṣí lórí music, mo ṣí ṣá lórí ìlọ tẹ̀dọ́sì, mo ń ṣáìn ọ̀rọ̀ ni mo ṣí àjìnà. yàyàyàyà sẹ́ẹ̀rí kó jọ Sunny
King Saheed Osupa wá ti wá sọ wípé láti ẹnu òní lọ o bó ṣe wà yẹn bẹ́ẹ̀ ṣe rí bó ṣe wà yìí táwọn bá fẹ́ bẹ̀rẹ̀ show òní ó kọ́kọ́ máa kọrin káwọn tó kọrin pé yóò dẹ̀ wà lọ́dọ̀ àwọn fún bíi odidi ọdún kan tí ó máa ṣe bẹ́ẹ̀ so that àwọn èèyàn ó ti mọ̀ òun náà ti good wípé pattern tó ń kọ yẹn náà ni yóò máa kọ o kì í ṣe pé àwọn fẹ́ lè kúrò ní pattern tó ń kọ o pé ṣùgbọ́n láti ẹnu òní lọ àwọn bẹ̀rẹ̀ sí ní monitor ẹ̀ wọ́n wá fi kíní kan dá mi lójú wọ́n ní kí n bẹ̀rẹ̀ iṣẹ́ promotion fún SKD tó ń kọrin bíi sanity pé inú àwọn dùn pé kí n bẹ̀rẹ̀ iṣẹ́ fún un mo bá ní wọ́n ní kódà pé ntọ́ba anything tó bá jẹ mọ́ financial aspect ibẹ̀ pé àwọn ó gbé King Saheed Osupa ní kí n má wọrí kí n sáà ti máa jẹ́ káwọn ó mọ anything tí mo bá need kí n máa sọ pé kí n bẹ̀rẹ̀ promotion fún SKD gbogbo tí n bá mọ̀ pé òkúta fẹ́ ṣe fún ká máa ṣe fún pé lórí stage àwọn yóò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọrin láti ẹnu òní lọ pé òun lákọ̀ọ́kọ́ máa rí tó máa kọ́kọ́ kọrin káwọn tó gba mic. wọ́n wá sọ pé nìkan bíi bàbá sọ́mọ tó wá yà mí lẹ́nu King Saheed Osupa ní wípé tó bá wá kọrin bẹ́yẹn tó táwọn bá gba microphone pé tó bá wù ó lè bá wọn gbérin tó bá wù ó lè má bá wọn gbérin lọ́sùgbọ́n táwọn ti sọ pé àwọn ò mọ̀ ṣe yí pé àwọn ò ṣe fún so that òun náà fi lè ní weight yóò fi lè dá dúró pé gbogbo promotion sábà náà bá wá mọ̀ pé ó kù fún un pé kí n máa jẹ́ káwọn mọ̀ páwọn ó sọ now wọ́n ti kọ́kọ́ ṣe yẹn ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn pé bàbá dáadáa ni King Saheed Osupa ẹ máa pòde ní ẹ tí ì gbọ́n gangan King Saheed Osupa tó wá fi ń dá mi lójú lẹ́nìí gbogbo tí wọ́n ń sọ yìí wọ́n ní kí n sọ ni o kì í ṣe pé mo mú lẹ́ mọ́kàn rò pé kí n wá sọ King Saheed Osupa fúnra ara wọn náà ní pé kí n sọ pé àwọn sọ bẹ́ẹ̀ páwọn rán mi bẹ́ẹ̀ now ọbọ̀rin wa ní pé kí n sọ fún gbogbo ẹ̀yin upcoming artists pé èyí tí mo bá ti discover nínú yín tí mo bá ti mọ̀ pé mo rí kọ wípé ò bá máa kọ pattern Òṣùpá ò bá máa kọ pattern ọ̀gá ńlá Ibawasi ò bá máa kọ pattern aláyélúwà Madiba ò bá máa kọ pattern Ibà Yèṣù Àwùwà Currency bá Yèṣù àgbà ò bá máa kọ sanity ò bá máa kọ bàbá oko ogbó gírágírágírá ò bá máa kọ Adéwálé Àyùbá ò bá máa kọ bàbá wa K1 gbogbo tó bá sá ti jó lórí gbogbo pattern ò bá máa kọ Muri Thunder gbogbo pattern tó bá wù kó máa kọ tó bá sá ti jẹ́ Fuji pé tí mo bá ti lè discover àwọn yín ìwé kí n máa jẹ́ káwọn mọ̀ kí n máa message àwọn pé gbogbo tó bá jẹ mọ́ tí àwọn èèyàn fi mọ̀ yín wípé àwọn ọmọ gbé páwọn dẹ̀ mọ̀ fowó lé àwọn ọmọ sponsor ẹ kú oríire ṣé bówó bá ti wá kúrò nínú ṣẹ̀ṣẹ̀ òbùṣe ìṣẹ́bùṣe kí náà ló fìyà jẹ upcoming artist jù owó náà ni kí ló fìyà jẹ wọ́n jù àti rówó ṣe production àti rówó ṣe promotion so ẹ̀yin upcoming artist ẹ kú oríire o wọ́n lè ta bá ti rí tó bá ti yanrantí pé àwọn ń follow wa bá ṣe ń ṣe gbogbo ẹ̀ abẹ́ ẹ̀rọ lọ́hùn wọ́n lè tó bá ti yanrantí pé àwọn ò máa gbé ẹ̀sìn mọ̀pá bá orin òní sọ̀rọ̀ kí wọ́n má ṣe bẹ́ẹ̀ wọ́n wá ní àwọn ń ṣe àwọn nǹkan project kan lọ́wọ́ wọ́n sọ fún mi bẹ̀dùmí tí ìfẹ́ bẹ́ẹ̀ fún yín ìkànnì kẹjà ìkànnì ẹ̀ mọ́ ti jẹ́ ń bẹ́ẹ̀ fún yín tó jẹ́ wípé Fuji yìí tẹ́ bá ń gbọ́ ó parẹ́ tì ìgbésẹ̀ tí ọba orí ń gbé nígbà tèmi náà tí wọ́n sọ gbogbo ẹ̀ tán mo lanúlẹ̀ ìtọ́fẹ̀ mọ́ kan mo ní èèyàn kan ló ṣe tó báyìí Ọlọ́run ọmọ ṣe wọn ní tá à ń gbàdúrà náà nì wípé kárí àwọn tán wà lókè tí wọ́n mọ̀ fa àwọn tó yí ó ń wà nísàlẹ̀ tán fẹ́ gòkè tí wọ́n mọ̀ fa àwọn náà lọ́wọ́ tó ọba orí ti ṣetán láti máa gbé gbogbo àwọn upcoming artists láti máa ràn wọ́n lọ́wọ́ láti máa dìde wọ́n dẹ̀ promise mi wípé gbogbo ọmọ tí mo bá ti rí ní Salon TV tí mo bá ti fi pọ́ dángájá kí n máa jẹ́ káwọn mọ̀ kódà nígbà tó sọ̀rọ̀ tán kò tún tó bíi 10 minutes King Saheed Osupa tún pè mí padà again wọ́n tún pè padà wọ́n tún confirm ọ̀rọ̀ yẹn pé sẹ́ẹ̀ kí n jẹ́ ká máa ṣe lọ pé anything pé àwọn ò gbé pé àwọn dẹ̀ máa ran àwọn ọmọ yẹn lọ́wọ́ kọjá àwọn tí wọ́n fi rán mi tí mo ní kí n wá sọ fún yín o ìwọ tó bá wá mọ̀ pé ọmọ orin kọ ọ̀dángájíá tí Ọlọ́run bá ti ní pé kọ́ wà ókè tó ní máa kọ ọ́ọ̀fù tó bá ti mọ̀ pé ọ́ọ̀fù ló ń kọ nílé mọ́ wùlẹ̀ dára rẹ̀ láàmú ṣùgbọ́n wọ́n tó bá ti mọ̀ pé kọ ọ́ọ̀fù tá a sì rí pé ẹ̀bùn yẹn wà ń bẹ̀ so bí ọba wa ṣe ṣe bá wa ṣe ṣe gbogbo ẹ̀ á fa gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ tó inú mi dùn sí King Saheed Osupa ọlá yín ò ní rẹ̀ lẹ́ o ọlá yín ò ní rẹ̀ lẹ́ o àti gbogbo ẹ̀yin àgbààgbà olórin pátápátá tẹ̀ ń gbìyànjú àti fa àwọn ọmọ olórin náà sókè àwọn ọmọdé olórin sókè ọlá gbogbo yín náà ò ní relẹ̀ o àti gbogbo ẹ̀yin èèyàn pátápátá tẹ́ máa ń fẹ́ lọ síwájú ọmọnìkejì ọlá yín ò ní relẹ̀ o kí n tó máa lọ ẹ̀yin oníjùjú
ẹ̀yin oní gospel ẹ̀yin oní islamiki ẹ má mọ̀ súnlé Fuji máa ń gbáyé lọ ọ̀gbẹ̀rẹ̀ ọmọ Fuji ń gbáyé lọ ọ̀gbẹ̀rẹ̀ ọmọ ẹ̀yin olórin yòókù ẹ má mọ̀ súnlé ẹ̀yin tẹ́ ẹ jágbá olórin style yòókù náà ẹ máa fa àwọn ọmọ kéékèèké yòókù náà jáde àgàgà ẹ̀yin gospel artist tẹ́ ẹ ti dàgbà tẹ́ ẹ ti lórúkọ tó jẹ́ wípé tí àwọn ọmọdé gospel artist bá fẹ́ bá ń kòlàbò lẹ́bẹ̀rẹ̀ akọ owó tó jẹ́ pé bí wọ́n bá ti ṣe ọdún méjì wọn ò lè rí ẹni wọn lọ mú wá tí wọ́n bá jọ pè yín pọ̀ bí kan ẹ má fọmọ yẹn sí o ṣé ẹ fẹ́ dọlọ́ ni ẹ fà àwọn ọmọ iná sókè ṣe bí bàbá wa kan nínú Fuji ṣe báwọn náà ṣe léyìí ẹ̀yin tẹ́ ẹ jágbàgbà nínú jùjú nínú mo tiẹ̀ máa ń rí Sashina Peters mo ti láwọn ọ̀rẹ́ mi kan tán ti bá ṣe rẹ́kọ̀dù bọ̀ tán dẹ̀ ṣe dáadáa tó jẹ́ pé àwọn gan-an tún fẹ́ gbé tó pọ̀ jù nínú owó studio àti gbogbo ẹ̀ tán sì máa ń ṣe dáadáa ẹ̀yin àgbọ̀ olórin gospel àti islamic náà ẹ fà àwọn ọmọ yẹn mọ́ra nígbà ayé kòlábò mo mọ tí lórí nínú orin islam ní studio ọ̀dọ̀ mi ń bí ṣàṣà ní olórin islam tó jẹ́ star tí ò fẹ́ wá síbi ní mọ́nà tán bí gbogbo wọn lè confam nǹkan tí mo sọ yìí mo mọ tí ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn coming islamic artist rí tó jẹ́ pé táwọn bá fẹ́ ṣe kòlábò pẹ̀lú big artist kankan látẹ̀kọ́ àbí látẹnuwé àbí láti ìbàdàn bí gangba mi kí wọ́n tó rí owó wọ́n dààmú àwọn big artist míì owó ni ó fi lé àwọn ọmọ yẹn lọ tó fi jẹ́ pé ẹnìkan kò fi ní rí ẹ sinmi díẹ̀ ẹ̀yin náà máa ran àwọn ọmọ yòókù lọ́wọ́ ṣe bí ẹnìkan ní kí Saheed Osupa ń sìn tí wọ́n sọ wípé SKD yóò kọ́kọ́ máa kọrin káwọn tó kọrin tí wọ́n dẹ̀ mọ̀ wípé sanití ni pattern tó kọ tó mọ̀ kọ wọn àdẹ̀ sọ pé kó má kọ so ẹ jẹ́ ká máa ran àwọn tó bá ń bọ̀ náà lọ́wọ́ kí Saheed Osupa ọlá yóò ní rẹ́yìn o SKD ó kú oríire o ẹ̀yin upcoming artist ẹ̀yin náà ẹ kú oríire o. ṣe wá rí wípé ọba orin lòṣùpá lóòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ wá gbà wípé ọba náà lọ́ba ó máa jẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Saheed Osupa ó yá ẹ máa drop like yín àti love yín fọba orin sábẹ́ comment section fídíò yìí.